Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ṣé látìgbà tó o ti mọ̀ mí àtìgbà tó o ti pàdé mi ṣé mi ò ṣe nǹkan kan fún ẹ rí ni ṣé mi ò ṣe nǹkan kan fún ẹ rí ni or what are you trying to tell me? Ìgbà tó o ṣe ìbẹ́pẹ tó pọ́n lápọ́njù ṣé a ti mọra rárá ṣé kìí ṣe Galaxy ló mú ẹ wá ń gbà yẹn tó ṣe tó wá mú ẹ̀bẹ̀ mi ni ṣé mo mọ̀ ẹ rí nígbà yẹn? What are you telling me or what are you trying to say? Check our chat, check your our kìíní ṣé mi ò fún ẹ lówó rí ni or what are you trying to say? Irú compensation wo ló ń try láti refer sí? Ó fẹ́ kí n ra mọ́tò fún ẹ or what? Ó fẹ́ kí n kọ́lé fún ẹ or what? I don't understand. But me àmọ́ nǹkan tó ń try láti bring up ń sìn compensation, which kind of compensation? Mo ti ń kọrin kí n tó mọ̀ ẹ́ náà. O ti ń kọrin kí n tó mọ̀ mí. So what are you talking about? I don't understand. What are you coming up with? What are you trying to insinuate? Jọ tó bá jẹ́ wọ́n ló ń tì wọ́n. I'm ready for anything you are bringing up. I'm not mi ò ṣe mí ní favour ni. Ṣé bí Galaxy ṣe bó ti ṣe ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù ṣe bó ti ṣe tó tí Galaxy mú ẹ tó mú wá bá mi ni. Ṣé mo bẹ̀ ẹ́ níṣẹ́ kó bá mi ṣe ń gbà yẹn ni. Ìgbà tí mo ṣe rẹ́kọ̀dì tí mo ṣe bí kí lórúkọ ẹ̀kọ́ ìyè ṣe bí composition fúnra mi ni ẹ̀kẹ́kọ̀ọ́ ìyè kẹ́sí gbọ́ kẹ́sí gbàgbọ́ inú kinní kan ló ní so ti ń wá ní kan ní line tó ṣe sí now. Àbí what are you talking about? Ṣé ìwọ ló bá mi bẹ̀rẹ̀ bitter experience ni àbí ìwọ ló bá mi ṣiṣẹ́ débi tí mo ṣe délé ni? Does it mean pé mi ò fún ẹ lówó rí àbí mi ò ṣe fún ẹ rí ni? Àbí kò tó ló ń sọ? You always want nǹkan tó fàjà wà àti Galaxy ni o ní tẹ́lọ́rùn. That will always be your problem. What else do you want? Are you the only artist tí mo mọ̀ tí mo bá ṣe ni? What is it? What are you trying to insinuate? Jọ please come out of it o. Come out of it o. Enough is enough o. Tàwọn tí mo ṣe fi ẹ sáyé ẹ tí mi ò dá sí ẹ láti jọ ènìyàn. Bra dúró sáyé ti tẹ̀ kí mi náà dúró sáyé ti tẹ̀ mi. Please. Tọ́bádà ní àwọn tó fẹ́ push tó àwọn tó ń tì push them, bring them up on social media. Ẹ̀yin èèyàn ṣe é ṣáà ti gbọ́ báyìí ṣe é ṣáà ti gbọ́ ẹ tó ti ń rúgbó bọ̀ o. Mi sọ pé mo fẹ́ bá Ayéfẹ́lẹ́ àti Galaxy jà o, mi sì sọ pé mo fẹ́ claim anything, but mo kàn fi ṣàlàyé ìrìn àjò mi pẹ̀lú wọn ni. Pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń sọ pé Ayéfẹ́lẹ́ ló jí mi lórí kọ, Bánúsọ ló jí Ayéfẹ́lẹ́ lórí kọ, Ayéfẹ́lẹ́ ti kọ́kọ́ kọrin yẹn kí Bánúsọ tó kọ, àti ọ̀rọ̀ tí bọ̀dà sọ pé I have paid him beyond his expectation, àti pé ṣé o ṣe mí lóore ṣé o ṣe mí favour ni tí bọ̀dà sọ ni mo fi ń try láti defend. Àtàwọn tó ń sọ pé èmi mo ṣàṣejù lọ́dọ̀ Galaxy this or that, bọ̀dà náà mention ẹ̀, àti pé Ayéfẹ́lẹ́ ó fún mi ní $1 million tí Galaxy sọ fún Àgbàlá Gabriel nígbà kan. Àtàwọn tó send messages sí mi ṣe bí bọ̀dà ti comment sí tó sọ pé òun pay me beyond what I expected, so èwo nílò ni mí. That's the reason tí mo fi wá láti clarify everything. Mi pé mo fẹ́ bá wọn jà, mi sì ní pé mo ní nǹkan kan gbà lọ́wọ́ wọn. Yínká Ayéfẹ́lẹ́ orin 9 tí mo ṣe fún wọn fún mi ní $1 lé lórí o, bọ̀ nígbà kan wọ́n fún mi ní $25,000 nígbà tí àwọn mi fẹ́ bímọ by operation tí mo ní di $370,000, $25,000 máa fún mi, mo sì dúpẹ́ mi ì ṣiṣẹ́ owó sí wọn lọ́wọ́. Then tí n bá lọ ọ́fíìsì wọn máa fún mi ní $10,000, mo sì lọ bí ẹ̀ẹ̀mejì abẹ́ ẹ̀mẹ́ta. Lẹ́yìn yẹn kò sí nǹkan míì tí mo gbà lọ́wọ́ ẹ̀gbọ́n. Èyí táwọn á sọ ní comment section pé call and ask him, I even paid him beyond what he expected. Kò sí òótọ́ ń bẹ̀ o, bóyá ẹ̀gbọ́n ti gbàgbé, ẹ̀gbọ́n ò fún mi lówó kankan o. Then Galaxy sọ pé Ayéfẹ́lẹ́ fún mi ní $1 million. Wọ́n ti sọ fún Àgbàlá Gabriel gan. Wọ́n ní Ayéfẹ́lẹ́ fún mi ní $1 million. Irọ́ ni Ayéfẹ́lẹ́ fún mi ní 100,000, kò fún mi ní 50,000 rí. I'm saying this so mi ìmọ̀ bí tí Galaxy ti gbọ́ pé Ayéfẹ́lẹ́ fún mi ní $1 million kò rí bẹ́ẹ̀ o. Galaxy album kan tí mo ṣe lọ́dọ̀ ẹ̀, ó ní album kan yẹn lòún sì máa ṣe fún mi for the 5 years tí mo lò lọ́dọ̀ ẹ̀ kò sì ṣe mí fún mi mọ́. Then lórí gbogbo Bánúsọ yẹn pátápátá since 2014 to 2000 tá a wà yìí, gbogbo owó tí Galaxy san fún mi lórí gbogbo Bánúsọ both audio and video is between 800,000 and 850,000 naira. Bẹ́ẹ̀ ni ìbọ̀dá Yínká Ayéfẹ́lẹ́ náà post ẹ̀ láti kò tí ju nǹkan bíi 1.5 months ago náà tán post ẹ̀. Ìgbà tán post ẹ̀ yẹn bọ̀dá kan wá comment, Ayéfẹ́lẹ́ go and pay Bánúsọ for his song you stole. Ọ̀nà lẹ̀ ń kà tẹ́ ń wò yìí. Mo wá rí tí bọ̀dá comment under tán sọ pé call and ask him, I even paid him beyond what he expected, and what is even your concern? Kò sí wọn ènìyàn ẹ̀ka ọ̀nà lẹ̀ ń wò yìí. Orí bẹ́ẹ̀dì gan mo wà lálẹ́ ọjọ́ yẹn because it was midnight. Mo kọ́kọ́ rẹ́rìn ìgbà tí mo rí comment bí bọ̀dá ṣe reply ọ̀nkú yẹn. Ìgbà tílẹ̀ mọ́ mo pé
wo message yẹn mo fẹ́ comment but mo kàn tó pé mi kò need kí n comment because mo like Ayéfẹ́lẹ́. Mo wá pè wọ́n lórí fóònù lẹ́ẹ̀mejì wọn gbé kọ́ mi bóyá wọ́n busy bóyá network ṣá, so mo wá voice note sí WhatsApp. Nǹkan tí mo sọ ní voice note òun ni mo máa play nsìn bọ̀ kí n tó play bọ̀dá tí wọ́n comment tán sọ pé kí Ayéfẹ́lẹ́ lọ sanwó fún mi yẹn, bọ̀dá yẹn wọ́n jẹ́ Adéyẹmí Tèmítáyọ̀. Ẹ jọ̀ọ́ kó tó di pé máa gbọ́ voice note tí bọ̀dá Adéyẹmí Tèmítáyọ̀, ẹ máa rí pé mo abuse yín díẹ̀, kò dẹ̀ ń ṣe abuse bẹ́ẹ̀, kò ń ṣe bóyá mo mean bẹ́ẹ̀ o, mo kàn fi pọ́n Ayéfẹ́lẹ́ lé, mo kàn fi pọ́n wọn lé ní ká bá lè believe pé mo kì í ṣe bóyá mo ń bínú sáwọn ló jẹ́ kí n sọ̀rọ̀ mo yẹ sọ̀rọ̀ because tẹ́ bá kọ́kọ́ gbọ́ voice note mo send Ayéfẹ́lẹ́ bí pé mo fọ̀rọ̀ nù yín lára ìyẹn bọ̀dá Adéyẹmí Tèmítáyọ̀ tó ń sọ pé Ayéfẹ́lẹ́ lọ san fún mi ni mo bá wí báyìí o, bọ̀ kò ń ṣe bóyá mo really mean bẹ́ẹ̀, mo kàn fẹ́ Ayéfẹ́lẹ́ lè pé mi bínú sáwọn ni. But response Ayéfẹ́lẹ́ towards my voice note ó pẹ̀lú motive tó gbé mi jáde láti wá ṣe life yìí. Ẹ rí pé ó ti pẹ́ mi tẹ̀ fẹ́ ṣe mọ́ gan, but mo kàn tún wò pé mo need it because ọ̀pọ̀lọpọ̀ àwọn calls tó ń wọlé àtàwọn messages tí mò ń gbà ló jẹ́ kí n jáde at last láti wá ṣe. Mo deserve compensation, a very good one. Ìbẹ́pẹ tó pọ́n lápọn jẹ̀bà pọ̀ lọ fà. Èyí tẹ́ fi ń sọ pé ẹ ń pè mí pé mò ń kọ́ tiẹ̀, ẹ ń pè mí pé mò ń kọ́ tiẹ̀. Mi kọ́ tiẹ̀. Ọ̀rẹ́ pọ̀ mọ́ ló ń fi fóònù ṣeré ń gbà yẹn, àbí kó jẹ́ pé bóyá mo wà lórí call kan tó wá ń kọ number busy. Is it possible you called me and I started aborting it? It's not possible. So èyí tó wá jù ní pé ẹ wá sọ pé kán béèrè lọ́wọ́ mi pé ẹ ṣe nǹkan fún mi pé nǹkan tẹ́ ṣe fún mi gan ó kọjá nǹkan tí mo expect, but ẹ má jẹ́ kí n tàn ẹ ṣe nǹkan kan fún mi o, bóyá ẹ dẹ̀ fi nǹkan rányàn sí mi tí wọ́n fún mi I never knew, but ẹ mọ̀ pé irú ọ̀rọ̀ báyìí tún lè padà wá jẹyọ. So inú ilé ayé ó wọnú ara wọn ni. Ìgbà míì máa sọ pé bọ̀dà ẹjọ́ mú búrò kìnnìkan nílùú wa wọ́n ní ìlú ọmọ ẹ̀tàn ìlà nínú ògóyọ, èèlò ni ọmọdé fẹ́ lánú ìgòyọ, èèlò lè fẹ́ fi mi Ọlọ́run ti gbà fún you are a billionaire. Kẹ́kàn appreciate mi bá náà sọ ọ́ yá gbàyè báyìí mo fún ẹ bí o ti ẹ̀ ju 100,000 ó máa wà in record. Ẹ̀tàn bá ní ẹ jí mi lórin o fúnra mi mo fún yín this or that. Ẹ jọ̀ọ́ tó bá jẹ́ pé bóyá mo fẹ́ drag nǹkan kan pẹ̀lú Ayéfẹ́lẹ́ ṣé mo máa sọ̀rọ̀ bẹ́yẹn? Tó bá jẹ́ pé bóyá mo fẹ́ sọ pé èmi mo lórin kíní kan àbí bóyá mo fẹ́ drag ṣé màá sọ̀rọ̀ àbí ṣé mo sọ̀rọ̀ ìjà wa? Ẹ wá wo the way tán fi reply mi, ẹ ti pé kò jọ bí ìbínú, kò jọ bí ẹni téèyàn tẹ̀ tí ń wà àti ẹ̀ ti pàjẹ́ gan already. So ìgbà tí gbogbo wa rí bẹ́yẹn ó dùn mí due to the response he gave me. Báwo lẹ̀gbọ́n ṣe máa reply mi báyìí? Wẹ́ mo ka sára mo kó lórí ẹ̀. Later àwọn messages mi wá ń wọlé sórí fóònù mi pé Àbánúsọ àti ẹ̀gbọ́n gbà kan pé Ayéfẹ́lẹ́ ò fún ẹ ní nǹkan kan because there was a time nígbà tí mo ṣe orin ìbẹ́pẹ tó pọ́n lápọ̀njù ó jábọ́ ó fọ́nká. Àwọn kan sọ pé àwọn kan máa ń pè mí pé Ayéfẹ́lẹ́ á ti kó fún mi rẹpẹtẹ this or that ìyẹn after some years tí mo ṣe bóyá after 6 months to a year. Fans mi lè pè mí sọ pé Ayéfẹ́lẹ́ ò fún ẹ ní nǹkan kan ní ìbẹ́pẹ tó pọ́n lápọ̀njù jíngùn yẹn ó máa lọ fà gan. Gbogbo nǹkan téèyàn bá ṣe kọ́nà èèyàn máa ń gbowó sí, èèyàn náà máa fi ṣe promotion náà ni. But ẹ̀gbọ́n ò fún mi ní nǹkan kan lé lórí o, mo ṣe mi dẹ̀ sọ pé mi dẹ̀ bá wọn sọ̀rọ̀ pé bóyá mo fẹ́ gbowó lé lórí, after all wọn rán mi fúnra mo lọ ṣe ìbẹ́pẹ tó pọ́n lápọ̀njù yẹn wá. But ìgbà tí mo ṣe gbogbo àgbáyé ló like ẹ̀yìn ká Ayéfẹ́lẹ́ gan wọ́n appreciate ẹ̀. So lẹ́nu ọjọ́ mẹ́ta lẹ́yìn tí bọ̀dà post video yìí ọkàn wọn send message pé ṣe bí Ayéfẹ́lẹ́ ti comment ń sìn pé òun compensate ẹ ìwọ kẹ̀dẹ̀rẹ́ wàá máa parọ́ pé wọn ò fún ẹ ní kankan this or that. So ara àwọn messages tó ń wọlé náà lẹ́yìn wò ṣẹ́yìn rẹ báyìí. That's why I purposely come out to clear the air for everybody. Nǹkan tó ṣẹlẹ̀ láàrin èmi àti Ayéfẹ́lẹ́ àti Galaxy because wọ́n ní kò sí bá ṣe máa porúkọ kò tá ní porú ṣàṣàn òwe àwọn àgbà òwe ẹ̀yìn àgbà ni. So kò sí mọ́ ìmọ̀ sọ̀rọ̀ Ayéfẹ́lẹ́ títí tí mi dọ́dọ̀ Galaxy nípa ìrìn àjò mi in the music industry. Àwọn gbogbo nǹkan tí mo fẹ́ sọ mo fẹ́ mú jáde nínú voice note ti Ayéfẹ́lẹ́. Number 1 Ayéfẹ́lẹ́ sọ pé ṣe o ṣe favour fún mi ní nínú voice note yẹn ti gbọ́. Nígbà tí Galaxy gbé Bánúsọ jáde ní 2014 November 22 ta iṣẹ́ yẹn wọ 2015 early January. Ìgbà tí nǹkan bí January ó kàn dé bóyá January February ó kàn dé bá mi sọ̀rọ̀ yẹn Galaxy ó ní Ayéfẹ́lẹ́ fẹ́ mọ̀ mí. I was so excited because mi ì Ayéfẹ́lẹ́ rí olókìkí olórin ni èèyàn ńlá dẹ̀ níbọ̀. Mo believe pé tí rúmi bá ní oore ọ̀fẹ́ àti Ayéfẹ́lẹ́ at that time connection ńlá ni mo ní. So I was so curious to meet Yínká Ayéfẹ́lẹ́ and Galaxy told me pé àjọ máa lọ lọ́jọ́ báyìí but unfortunately hold up tó wà lọ́nà kò jẹ́ kí n lè meet up láti lè tẹ̀lé Galaxy lọ. So ọ̀sẹ̀ tó tẹ̀lé Galaxy ní kí n dá lọ mo dá wá sí Ìbàdàn ìgbà yẹn mo ṣe ń gbé lẹ́kọ̀ọ́. Ìgbà tí mo ráyé Ayéfẹ́lẹ́ wọ́n mú lọ sínú studio wọ́n ṣe interview fún mi
ọ̀pọ̀ èmi program yẹn wá pè wọlé here and there. Ìgbà tí mo fẹ́ máa lọ wọ́n fún mi 10,000 kí n fi wọ mọ́tò. Wọ́n wá pè mí padà bí mo ṣe fẹ́ máa jáde. Wọ́n ní Bánúsọ kí n máa bọ̀ báwọn gbọ́ orin kan nínú orin yẹn pé mo kọ́ báyìí. Wọ́n ní bẹ́ẹ̀ ni sà. Wọ́n ní àwọn dẹ̀ like àárín yẹn pé àwọn dẹ̀ fẹ́ lò fún concept kékeré kan pé tí mi bá mind. Wọ́n ní àwọn fẹ́ lò fún concept bóyá content mi ò mọ tán fẹ́ lò fún ṣá. Báwọn kan fẹ́ lò àárín yẹn. Mo ní okay sà. Èmi ò mọ̀ pé album náà fẹ́ fi orin. Then bọ̀dá Yínká ẹ sọ pé ṣé mo ṣe favour fún yín ni ṣé mo ṣe yín láǹfààní ni. Ibi báyìí láti mọ̀ bóyá mo ṣe yín láǹfààní àbí mi ṣe yín láǹfààní. Ṣé ẹ rántí pé orin 9 ni mo ṣe fún yín ṣá bọ̀dá Yínká Ayéfẹ́lẹ́? Orin 9 gbogbo ẹ̀ mo sì máa list níbí báyìí. Bóyá ẹ̀yin ti lè gbàgbé but èmi ò gbàgbé. Number 1 orin mi tẹ́ ẹ fọgbọ́n gbà lọ́wọ́ mi. Orin tí à ń sọ lọ́wọ́ yìí. Àǹfààní ńlá rẹ̀ náà ni mo jẹ́ dòní. Ẹ sọ fún mi pé ẹ fẹ́ lò ẹ fẹ́ fi ṣe content. Ẹ sọ fún mi pé album fẹ́ fi ṣe. Èmi dẹ̀ ṣe wọ́n ní industry. Èmi mọ̀ pé ìyàwó lè fẹ́ fi ṣe. Kò sí olórin tó lè gọ̀gọ̀gọ̀gọ̀ kó gọ̀ débi pé olórin bí ẹgbẹ́ wa pèpè wa orin yẹ̀ yìí o mo fẹ́ fi gbé àwo jáde. Orin tó ń lọ lọ́jà lọ́wọ́ ni o. Ẹ mọ̀ wọ́n máa ń ṣe dáadáa. Ó happen. Tẹ́ pé bóyá olórin kan ti kọrin kan tẹ́lẹ̀ ẹ̀dẹ̀ máa lọ bá ń pa. Mo fẹ́ lò ní track possible. Èèyàn lè kọ letter of kíní kan sí wọn kán dẹ̀ pé mo allow ẹ kó lò. But eléyìí orin mi yẹn ló ń lọ lọ́jà lọ́wọ́ ń gbà yẹn. So ẹ sọ fún mi pé ẹ fi ṣe album jáde ni. Ẹ lè fẹ́ lò fún concept kékeré kan. Ìgbà mo dé wà lábẹ́ Galaxy dé mọ̀ sí Galaxy ló ń ta ọjà mi as at that present time. Ó dẹ̀ ń ta òun náà ló ń tajà tiyín náà. Mo dẹ̀ ṣẹ̀ṣẹ̀ dé ni. Ẹlòmíì lè ronú pé àwo lẹ fẹ́ fi ṣe not until ìgbà tẹ́ wá lọ fi ṣe àwo tán tẹ́ wá paste ẹ̀ síta táwọn èèyàn wá ń pè pé Bánúsọ Ayéfẹ́lẹ́ ti jí Bánúsọ lórin kọ. Ìgbà yẹn lẹ fi bá mi sọ̀rọ̀ pé Bánúsọ kí n jẹ́ ká mọ̀ pé èmi ni mo fún yín lórin ṣé mọ̀ kò dẹ̀ bá mọ́ mi mọ̀. So gbogbo àyẹn ẹ̀rù dẹ̀ ń báyàn pé téèyàn bá ṣe mákẹ́tà àwọn máa gba wọlé ni téèyàn bá ti ṣe mákẹ́tà àní gbọ́ artist yẹn má àní ṣe kinní kan wọ́n ní ò jẹ́ kí n sọ̀rọ̀ tó Galaxy ó jẹ́ kan náà biggest marketers den tán pè ní Erin Lákàtàbú gbogbo Mọ́yọ̀sọ́rẹ́ complex lóṣòdì yẹn òǹgan ló lẹ́nu pẹ̀lú àwọn tó lẹ́nu bẹ́ẹ̀ ń gbà gbogbo wọn tán wà pé lẹ́yìn Ọlọ́run àwọn marketer ló tún kàn in terms of music tó bá ti lè ṣẹ̀wọ̀n báyìí ó lànà nìyẹn. Tán bá dẹ̀ ti lè gba artist kan wọ́n máa ń pa àlèlé artist yẹn ni mi dẹ̀ fẹ́ kán pa àlèlé mi dẹ̀ fẹ́ kán má gbọ́ mi má. Galaxy sọ fún mi nígbà tí mo dọ́dọ̀ for the first time gbà yẹn lọ́hùn tá a fẹ́ jọ agreement wọ́n ní Bánúsọ wọ́n ní artist yẹn gbogbo gbà yẹn náà pẹ̀lú nǹkan tó gàn láàrùn àti Galaxy ń gbà yẹn artist yẹn gan mọ́kókó ẹ̀ láti gbà mọ́kókó ẹ̀ so kọ́lọ́ má jẹ́ kó go wa kọ́lọ́ má jẹ́ kó sink so gbogbo yẹn pẹ̀lú nǹkan tó ń bà mí lọ́gbà téèyàn bá lọ ṣe kó má lè pọ́n wọn lọ gbọ́yàn mọ̀ so gbogbo bí Ayéfẹ́lẹ́ ṣe wá lórí mi tí Galaxy dẹ̀ mọ̀ sí pé Galaxy ló lọ ṣe jíǹgù tó lọ fún mi ṣe jíǹgù fún Ayéfẹ́lẹ́ ó pẹ̀lú nǹkan tó fi ń bẹ̀rù tí mi fi ń bá mi pé kémi náà kí n calm down dẹ́mo tí wá believe pé mo ti wà lọ Galaxy àti Ayéfẹ́lẹ́ pé àwọn méjèèjì òkè náà wà wọ́n máa fà mí gòkè that's why mo fi calm down. Number 2 ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù ó jábọ́ fọ́nká wọn wà fún mi lẹ́nìtìn omi ìdẹ̀bẹ̀rẹ̀ anything lọ́wọ́ wọn ó jẹ́ méjì bẹ́yẹn. Number 3 lẹ́yìn Ayéfẹ́lẹ́ pè mí láàrin kan wọ́n ní kí n bá wọn compose track méjì kan wá because kò ń ṣe track tó yẹ kó kàn lọ bẹ́ẹ̀ is filled with messages láti fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mélòó ló jẹ́ bẹ́yẹn ó jẹ́ 3 ẹ tún ní kí n tún ṣe another one ibẹ̀ mo ti kọ́ àṣegbé kan ò sí àṣepamọ́ kan ò sí abẹ́ aṣọ ni só ti kọ́kọ́ ń dún tó bá yá ba gbogbo imú jẹ́ iná yọdé inú oko ṣèkà ó gbàgbé májàlá ó tàfà sókè oyí dó borí bọ́ba ayé ò rí ọ ọba ọ̀run ń wò ọ́ kedere ẹnìkan ògbìn rẹ̀ sì kó wéré ohun tó gbìn ló mọ ká. tún pè mí láàrin kan nígbà tá à ń lọ sí close to the end of 2015 ẹ sọ pé Bánúsọ mo ní sọ ẹ ní ṣé mi ní orin kan tá máa fi appreciate Fresh FM táwọn tí Fresh FM máa fi appreciate gbogbo àwọn followers ẹ̀ gbogbo ìgbà yẹn social media ò tí ì di yẹ̀yẹ́ báyìí ẹni pé kí n ṣe jingle kí Fresh FM kó fi appreciate àwọn fans ẹ̀ ẹni tí n bá tún ní jingle míì náà tí mo tún lè ṣe láti tó tún yàtọ̀ fún ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù mo wá kọ eléyìí fún Fresh FM nígbà yẹn mo wá sọ pé ẹ kú ọdún ọ̀rẹ́ ọdún ìyá yabo fún gbogbo wa èmi Fresh FM ló ń kí yín pé ọdún ìyá yabo fún gbogbo wa tábàṣe ọdún yìí a máa ṣẹ̀mírìn ọdún ìyá yabo fún gbogbo wa ó lọ bẹ́ẹ̀ yẹn mi ìrántí dáadáa mọ́ then mo wá. Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ̀ṣọ́ ní mara igba lé àṣà ní fa orílẹ̀-èdè sókè. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀. Ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.